àìmọ̀jẹ̀ kọ́ dùn ní ọ̀lẹ́ nu mi àìkúkú ti lu babaláwo ọ̀lẹ́ nu mi èkú ọ̀lẹ́ nu babaláwo ẹ̀fìyẹ́lẹ̀ ẹ̀fìyẹ́lẹ̀. ọmọ dáadáa ó sòrí ẹ kú ìjòkó mo ti bá yín ṣàlàyé fún wọn tó wọ́n ní kí n kó 5,000 naira yìí. àdéhùn akọ lọ bá kọ lọ sọ fún ní mo ní àdéhùn akọ yìí o kọ gbà yìí hùwà. Dàdí ṣé bí wọn tó máa yín sùn báyẹn wọn kì í láì kí wọn darun mọ́ wọn lójú. Ẹ káàsán o ìyá ọkọ mi. ó sòrí ọ lálẹ́ bàdíkà n ò ní wọ́ọ̀tì. báwo ni bọ́dá mi kọ́ wọ́n wà nílé wọn sùn. àǹtí ẹ wà ẹ jókòó ṣé rí tó bá ti ń sùn báyẹn wọn kì í láì kí wọn darun mọ́ wọn lójú. ṣé bíi tàwa wà ní. máa gbọ́ tó bá jẹ́ pé kò lọ fẹ́ rí ò ní jí. ẹ wo tí n bá lọ jí wọn báyẹn bí ìgbà tẹ́ fẹ́ kó bá mi ni wọ́n máa bínú gan tó bá yẹ pé mi mo fẹ́ rí wọn èmi níyàwó wọn náà. so tí wọ́n bá fẹ́ rí wọn tiẹ̀ yàtọ̀. àǹtí tèmi yàtọ̀. ó dàbẹ̀ bọ́dá mi máa máa rí yé mi ni. ó dà kò burú. ìyá ọkọ mi ẹ má bínú. kí ló kulẹ̀ ń bẹ̀ fún oní kò lè rí pé ni ẹ tọ́wọ́ wá náà ni ò rí hùn. Dàdí ó yẹ kó yẹ̀yìn náà. ó ti yé mi jù bẹ́ẹ̀ lọ ẹbí wọ́n lè rí àwa làwọ̀ lẹ́tọ̀ àti ojú kan bẹ́ẹ̀ wọ́n parí ọ̀kadìlẹ́. lẹ́yìn náà ti ń lọ ni. mo ń lọ sọ fún pé ẹyẹ tó fún mi o mo gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n owó mi kọ́ yìí so o ti gbọ́. bàbá yín jíṣẹ́. ọ̀dà o. ẹ ṣé o ẹ máa wọlé. o. ọjọ́ gbogbo ní tán lè o ọjọ́ kan ní tán lè o. pẹ̀lẹ́ mo ti parí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ wọn jẹ́ Akínwálé mọ́ kóòtù náà mo ti ń bọ̀ Ọlájùwọ̀n ni wọ́n máa jẹ́ láti sẹ́yìn wọn jẹ́ Akínwálé àbí Akínyẹyẹ tó lóyún. ẹ ń bá ṣèṣe ni wípé mo ti rí George wọ́n change àwa máa fi wọ́n sí boarding school láti ibẹ̀ láti máa transfer wọn sí London nígbà tí wọ́n bá kàwé tó ní wọ́n pé wọ́n á gbàgbé bàbá olórí burúkú ni. Ọlájùwọ̀n ni Ọlájùwọ̀n. ẹ jẹ́ kí n bá yín. alẹ́ yìí o alẹ́ yìí o alẹ́ yìí lọ́jọ́ kan. ọkọ mi ẹ ti fẹ́ jáde ni. àárín wú lọ́sàn-án o. ẹ ká sí. báwo ni láti bọ̀dá mi ń kọ́. wọ́n wà. ìwà ìṣìn ṣé kò sí. wọ́n wà ayé ọkọ mi látijọ́ yìí ẹ tẹ̀ wò pé kẹ́ wá wò mí lẹ́ẹ̀kan ẹ ṣé mo ṣẹ̀yìn ni. kí ni mo fẹ́ wá ṣe òjò torí Ọlọ́run kí n tún wá lé yín kí n wá kó tún lè jí bọ̀dá mi fún mi kí n rí bọ̀dá mi so kí ni mo fẹ́ wá mú bẹ̀. ṣé ọ̀rọ̀ àtìgbà yẹn lẹ fi ń bínú ó dá ní ìmọ̀ àbínú ẹ̀yin náà wò títí máa jẹ́ gẹ́gẹ́ bí àbúrò yín tọkàn bá sọ pé nǹkan báyìí ló ń fẹ́ ṣé ó dáa kí wọ́n á ṣe kan tí ò fẹ́ ni. èmi ò bínú o ò mọ̀ rìn báyìí èmi lọ pátì even àwọn ọ̀rẹ́ mi ti ń pè mí mo ti late. irọ́ tí mo ní pé lé ní báyìí alẹ́ ni máa tó kúrò kódà mo lè sọ̀dọ̀ yín gan. àwa mọ́jọ́ mi ni tẹ́ gbọ́ náà ṣé ilé ló ti jáde tó fi ń bọ̀ báyìí ṣé ilé ló ti jáde. ọ̀dọ̀ ẹ̀gbọ́n yín mo ti ń bọ̀. bọ̀dá mi dẹ̀ wà lé. ẹ̀gbọ́n yín gangan òun ló rà fún mi kódà wọ́n tún ra àwọn kankan kan tó yẹ pé ẹ̀mọ̀ àwọn tó máa ń wọ̀ yẹn tó máa ń pè ní tube tó máa ń dúró ibà ìyẹn gbọ́n kó fẹ́ ọmọ kan pé ẹ lè máa sọ̀rọ̀ ló jẹ́ kí n wọ ilé. bọ̀dá mi ra ilé fún wọn. dáadáa tó kó gbogbo ọjà wa síta báyìí yí ẹ̀yìn náà yí jẹun ẹ̀ náà. mo gbé bọ̀dá mi dẹ̀ rí ẹ báyìí. lẹ́yìn ro yìí kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o oríṣiríṣi ni mo ní ẹ̀gbọ́n yín ló dẹ̀ ọgbẹ́ fún ìgbà tó ní láti London. ó tiẹ̀ ti dá má wọrí. ń bọ̀ lé yín lọ́la ń bí wá rí bọ̀dá mi lórí aṣọ tó wọ̀ yìí ó yá. ẹ jẹ́ kí n máa tẹ̀lé yín lọ́gbà yẹn. lọ bo máa ní ṣó. ìgbà tẹ́lẹ̀ kí n dúró dè yín pé kí n hang ara mi ò mọ ọkọ tó tó ṣẹlẹ̀. ẹ fọkànbalẹ̀ kò sí problem. kí ni situation báyìí. ẹ̀hún náà mo fẹ́ wá sọ fún yín. mi ò kàn fẹ́ kí dókítà àgbà gbọ́ ni mo ṣe ní kẹ́ wá dúró síbí báyìí. ṣẹ́rí mo ti run gbogbo test and mo dẹ̀ discover pé ní medical term ti wà
oligospermia la máa ń pè, which is low sperm count. Ìyẹn tó túmọ̀ sí pé nǹkan ọmọkùnrin kò lè dánmọ́. Doctor, nǹkan ọmọkùnrin mi ò lè ṣe what? Kò lè dánmọ́. Kò lè dánmọ́? Láyé mi, doctor, kí ló fà á? Ta ló kọ̀ ṣe? Ta ló wà nídìí ọ̀rọ̀ mi tó fi jẹ́ pé at least mo ti bímọ 3 tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí náà, bó ti yẹ pé last born mi ṣaláìsí, mo dẹ̀ ìfẹ́ bímọ sí. Kí ló dé tí nǹkan ọmọkùnrin mi ò ní lè dánmọ́? Ta ló kọ̀ sí irú nǹkan báyìí fún? Kó má lọ jẹ́ ọmọbìnrin olórí burúkú tó kọ̀ mí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wádìí doctor, ṣé olórí burúkú ọmọbìnrin yẹn ni? Mr. King. Yes. Ṣé gbogbo àwọn nǹkan tó máa sọ yẹn superstitious belief ni? Ẹ má máa gbàgbọ́ pé ẹnìkan ló ń ṣe ẹnìkan àbí nǹkan. And also awo kì í ṣe babaláwo tá máa wo pé kí ló ń ṣe ni kí ló ń ṣe ni. Ẹ̀mẹ́ni tó ń ṣe mí tí nǹkan ọmọkùnrin mi ò fi lè dánmọ́. And fine from nǹkan tẹ́ sọ ẹni pẹ́ ti bímọ. Mo ti bímọ lóòótọ́. So there is no cause for alarm. But mo kàn ní láti jẹ́ kẹ́ mọ̀ situation bye. Mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín because ìròyìn tẹ́ fún mi ìròyìn ìbànújẹ́ gidi gan ni. Mi ò gbọ́rú ẹ̀ rí, kò dẹ̀ ṣẹlẹ̀ sí family wa kankan rí. Ṣé mo ṣì máa lè ṣé mo máa lè perform pẹ̀lú obìnrin àbí? Of course. Sherry, that is the good thing about it. Ẹ máa lè ṣe dáadáa. Kò kàn ní lè dánmọ́ ni. So wo Sherry, mi ò fẹ́ kí doctor àgbà gbọ́. Torí ẹ̀ mo ṣe ní kẹ́ wá dúró níbí báyìí. Ẹ ṣì máa lọ anything tí bá máa ṣe sí tàbí any development tó bá wà máa jẹ́ kẹ́ gbọ́. Mo máa lè ṣe but kò ní lè dánmọ́ pọ̀ bó dẹ̀ ṣe fẹ́ bímọ sí. Doctor ẹ máa lọ Mr. King. Ẹ má worry. Ẹ jẹ́ kí n ti padà. Ọ̀tọ̀ èyí ni mo dá ọjọ́ òní fún ọ. Mo sì wá wò pé ìjọ tá a bá dá ògbọ̀rọ̀ yẹ torí tó bá ilé yẹ a máa nípìn lára mi ni torí àìdédé lu agogo yìí. Ẹ̀yin wá wò sọ́ọ̀rí agogo méjèèjì tó ń wò yìí. Bí ẹ̀mí bá ti bọ́tọ́ lára èèyàn tó ṣe pé àwọn ìyá mi ò sọ̀rọ̀ mọ́ ní fi àtìlọ́rẹ̀ gbé ẹ̀mí rẹ̀ sóde ọ̀run bẹ́ẹ̀ bá ilé ló pé ó ẹ̀mí olúwa rẹ̀ ó padà yóò sì dìde yóò rìn yege mú ni bẹ́ẹ̀ ni. Ẹ̀yin wo sọ wá rí méjèèjì tí mo daṣọ apábò lórí yìí bí èèyàn bá lóògùn já àrọ̀ ni lọ bẹ́ẹ̀ ń bá lù pọ́ ariwo kú ni yóò sọ ní wọn o bẹ́ẹ̀ ni n ò lù lálùtìrì omi ẹkún ọmọ jábọ́ lójú ọmọdé bẹ́ẹ̀ ni ọmọ jábọ́ lójú àgbà ni bí n bá ilé lù bó ti jẹ́ nu. Bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ohun tí sífù ṣe fún mi yìí ọwọ́ ọlá ló fi gbà mí lójú. Mo ní gbàgbọ́ pé àwọn àgbà bọ̀ wọ́n ní ayé ọ̀lẹ là ń gbà ẹnìkan kì í gba ọmọ ọ̀lẹ. Sífù fi ọwọ́ ọlá fi gbà mí lójú ó gbà ìyàwó mi bàbá ó sì tún gba gbogbo àwọn ọmọ mi ó wá ní kí n fò kí ni so pé gbogbo ilé babaláwo tí mo bá mọ̀ kí n nìṣó mẹ́ ó lóun lówó òun lóògùn òun sì tún láṣọ bóra kódà òun tún gbajúmọ̀ nígbà tí mo sì ti dọ́dọ̀ ní bàbá mo nígbàgbọ́ pé ẹ gbà mí nítorí pé bí sífù bá ti lè jáde láyé bàbá ó dá mi lójú pé àti rí ìyàwó mi àtàwọn ọmọ mi gbà kò ní nira fún mi bàbá ẹ dákun ẹ gbà mí o ẹ ṣàánú mi ẹ jẹ́ kẹ́mi sífù ò bọ́ báyìí. Ọ̀sẹ̀hun sọ́ọ̀rí tí sífù fi ń yí ọ ní pé kò sí bóun ti lè dára tó pé bẹ́ẹ̀ bí owó bá gbani lójú pì kò sí ní tẹ̀yàn fẹ́ rí jomi ojú lọ ìwò wá ní sunkún pé àṣẹ. Ẹ̀yin sọ́ọ̀rí aago tí mo wá jogún lọ́wọ́ bàbá mi yòówù ní olú gẹ́gẹ́ bára ti ta ọ́ tó èmi náà wá fi dá ọ lójú pé ọ nígi lẹ́yìn ọ̀gbà èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín bẹ́ẹ̀ bá ti lè bá mi ṣe tí sífù bá ti kú wọ́n ní kẹ́nikẹ́ni ó mọ̀ ìgbé ọwọ́ mi lójú sọ fún mi bàbá. tó ẹ̀yin tó láyé mo pè yín lónìí kẹ́ ẹ jẹ́ mi ní òtè mi torí títí lórí ogbó gbèrègbè gbèrègbè lómi ọkọ̀ dà omi ọkọ̀ kì í yí. ìwọ sífù tó gba ìyàwó Akin lónìí ikú gbóná ni kó o kú ààrẹ wọ̀rọ̀wọ̀rọ̀ ni kó o rùn tí n bá ti lu agogo yìí kọ́ jẹ́ mi ní òtè mi ni o sífù o. ẹ̀yin wo sáàfàrà rẹ balẹ̀ ètò ń bẹ lórí rẹ sífù mo pè é kọ́ jẹ́ mi ní òtè mi torí gbogbo tí n bá ti sọ lónìí ó dàṣẹ sífù o. ẹ̀yin tó láyé mọ́jọ ojú tì mí o bàbá mi adébọ̀lá ní ẹ̀sẹ̀ tì rẹ̀ mọ́jẹ̀lẹ̀ yìí ohun mi o bí n bá ti lù lẹ́yìn kẹta yìí ariwo kú ni kí sífù ó pariwo sífù o. Madam. Madam. Ẹ kálẹ́. Ibi ilẹ̀ wa sùn sí.
lẹ́nu ọ̀nà ń bí. ojú mo mọ̀ ṣùṣe o Olódùmarè kó ṣàánú mi o ẹ mọ̀ wò mí ẹ dákun ẹ bá ń ṣe o bó wà níbi tó lọ́lọ́kọ̀ àwọn mọ̀lẹ́bí ò dá sí nǹkan kan. àwọn ẹbí kọ̀ọ̀kan ò bá ń dá sí i. àwọn nǹkan tẹ́ nílé náà ní ká tà àdẹ̀ ti tà kódà owó ẹ̀ náà ni mo ní kí n mú wá fún yín nítorí àwọn àjò tẹ́ bá ní ṣe òun rè bọ̀dá mi bọ̀dá owó ẹ̀ rèé torí àwọn àjò tẹ́ ní ṣe.